kó tó di wípé o sùn ní alẹ́ yìí sáré gbọ́ ọ̀rọ̀ àṣírí tí mo fẹ́ sọ fún ọ yìí. Bẹ́ẹ̀ ni lójú oorun lójú àlá ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan máa ṣẹlẹ̀ ń bẹ̀, ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ tó ń wo fídíò mi, fọ́lọ̀ mi kó lè rí àwọn fídíò tí mo máa post láìpẹ́. Mo dẹ̀ gbà ní àdúrà bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, ọwọ́ tó fi like fídíò yìí tó dẹ̀ fi share fídíò yìí fún àwọn èèyàn lórúkọ Jésù, ò ní fi ọwọ́ yẹn gbókò ọmọ sí, ọwọ́ yẹn ló fi máa gbá ire mú, ò ní dààmú. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan máa ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá sùn. Bíbélì wípé nígbà tí ọmọ ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó sì fọ́n ipò sí ara àlìkámà, ó sì bá tiẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ a máa ṣẹlẹ̀ ní ojú oorun lójú àlá. Gbọ́ mi, gbogbo ẹni tó bá lóun máa bodè ọ́ lójú oorun lójú àlá lónìí, tó o bá lè táìpù àmì tó o dẹ̀ fi ẹnu rẹ̀ ṣe àmì ní ìgbà méje lórúkọ Jésù, orú ẹni bẹ́ẹ̀ ó máa ṣera ẹni. Ọwọ́ tí ọ̀tá bá gbé lórí ayé rẹ, lórí ọmọ rẹ, lórí ọkọ rẹ, lórí aya rẹ, lórí ohun ìní rẹ tó mì àti eléyìí tí ò mì, ọwọ́ yẹn lórúkọ Jésù kó gbẹ sọnù, kó rí àánú gbà. Jésù Olúwa wa, àmín. Òní ni àdúrà alẹ́ ọjọ́ kẹta, òun náà ni mo gbà. Tó bá ti di ọ̀la, ẹ tó padà wá fún àdúrà ọjọ́ kẹrin. God bless you. Ẹ tún lè darapọ̀ mọ́ wa ní orí WhatsApp. À ń ṣe àdúrà nínú gúrùpù àdúrà. WhatsApp number mi ó wà ní orí TikTok, ó wà ní orí Facebook, so ó wà níbi báwo mi. God bless you. Amen.